أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. نعم أفا بسم الله الرحمن الرحيم. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. atọ́ kẹ́gẹ́ fún gbogbo àyọ̀sí Ọlọ́run tán ti sípò padà kọ́lọ́n bá amójúkò láì fi wọn. àmín. gbogbo ẹni àtẹ́ǹbẹ̀lẹ̀ ilé ayé kọ́lọ́n bá kọ́ bá fi sọ̀rọ̀ sọ wọn. àmín. kọ́ lábẹ́ kọ́kà náà kún náà ẹni rẹ̀. àmín. kó fi sọ̀rọ̀ sọ gbogbo aláàpọ̀. àmín. kọ́ láì ní sí Ọlọ́run. àmín. kọ́ láì jẹ́ kan oṣù rẹ̀. àfàwà Jamiu. anakumullah. ìbánisọ̀rọ̀ wa yóò dá lérí ìwòsàn fún ẹni tẹ́jọ́ bá sán àbí ẹni tákèké ta kí ló yẹ kó tọ̀hún ṣe. أعوذ بالله من الشيطان الرجيم. náà àfàwà Jamiu. بسم الله الرحمن الرحيم. ìwòsàn fẹ́ni tẹ́jọ́ bá sán abẹ́ni tákèké ta kí ló yẹ kó ṣe. ìgbésẹ̀ ọlọ́yẹ kó gbé tí eré ejò yóò fi jáde kó lára rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم. àwọn èèyàn máa pa wọ́n máa pa owó ìkan wọn ní ẹgbẹ̀rún kùrìsì owó ìwòsàn. ó láṣẹ lẹ́nu ni tó bá láṣẹ lẹ́nu ò ní ti kẹyọ ọ̀kan tán tí n ti ń bẹ lára wèrè yóò sì fi kó ń bẹ̀. Bismillahi rahman rahim. ká mọ̀ lọ jìnnà ká mú tó sí mi báyìí Tajul Adabi ni. rahimahullahu ta'ala. bàbá Tajul Adabi Shehu Tajul Adabi agbọ́nú tán pé nígbà wọ́n ń lọ nílùú gan wọ́n abẹ́wọ̀lú ìlú náà wọ́n mọ̀nà ọ̀nà tí wọ́n fi délé ọba ẹni tí wọ́n kọ́ wá pàdé àṣẹ nìyí ẹni tí ò lè sọ ní ayáyá ni wọ́n béèrè pé ọ̀nà bo ni ilé ọba yìí wà ọ̀nà bo ni ilé ọba ọ̀rọ̀ àkàrà ni ẹni tẹ́ ń báwo ẹni tí ò lè sọ ní Tajul Adabi sì bẹ̀ lọ́n pé látòní lọ kó o lè máa sọ. A'udhu billahi minash shaitanir rajim. eléyìí kò ní kó bá ṣẹ̀bú ilé eléyìí àwọn tó yí wọ́n sọ. Rahmanir rahim. bá ṣe Ọlọ́run bá ń bẹ lẹ́nu rẹ̀ tó bá ti ń bọ́ lọ́wọ́ bá sọ ní ọmọ àṣọ láfi ní ọ̀rẹ́ ọ̀dà lè ìwòsàn. A'udhu billahi minash shaitanir rajim. tí ń bẹ fẹ́ni tẹ́jọ́ bá san ntọ́yẹ kó ké àbí ntọ́yẹ kó wí àbí ntọ́yẹ ké bá ta ntọ́yẹ kó ṣe àbí ntọ́yẹ kó wí. Bismillahi rahmanir rahim. abẹ́ni tó wà pẹ̀lú ẹ̀ tóun bá ti mọ nǹkan yìí tó bá ti ké síbi dédé bí ojú ibi tẹ́jọ́ ti sán yẹn èrò ìjọ náà sì jáde àbí dédé bí ibi tá kéèké ti sán yẹn bí ojú ibẹ̀ tó bá ti lè ké síbẹ̀ owó akéèké náà sì jáde nǹkan bẹ́ẹ̀ náà Al-Qur'ani Karim. Muhammadu Rasulullahi sallallahu alaihi wasallam. walladhina ma'ahu ashidda'u 'alal kuffar. náà bá a já náà. Rama'un bainahum tarahum ruk'an sujadan. náà. يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزارع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه ينجب زرعا ليغصى بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. òun ló parí súrà náà. Muhammadu Rasulullahi. Súràtù Fátì òun láyà náà wà. Muhammadu Rasulullahi. abáwájú àná ká tó lọ jáyìn lọ́wọ́ ọba pé láì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 
العلي وأنا الزكي وأنت الله عليم وأنا الجاهل لا إله إلا الله لا إله إلا الله وأنت الله الأول وأنت الله الأخير وأنت الله ظهير وأنت الله باطن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ọba Jamiu ibi tá a ti lọ sáájú ká tó lọ yin Ọlọ́run ọba ni pé ìwòsàn àbí ntẹ́yìn ó ṣe fún ẹni tí ejò bá sán abẹ́ni tí àkekèé bá ta. Muhammadu Rasulullahi. ayé àtàbà wa ń ké lọ́wọ́ yìí òun náà lẹ́kẹ̀ẹ́ síbi ojú ibi tí ejò ti sán nìyẹn. Muhammadu Rasulullahi. anybody ló lè ké ìwọ tó o bá ti mọ̀ ẹ́. Walladina ma'ahum ashidda'un 'alal kuffar. Yorùbá ní wọ́n ní má dán wò ni kò jẹ́ tó bá dán wò yóò jẹ́ ẹni tẹ́jọ́ bá san dédé bí ojú bí tẹ́jọ́ ti san yẹn bí ojú bí owó yẹn sáà ti kí àyà yìí síbẹ̀. Muhammadu Rasulullahi. Alladina ma'ahum ashidda'un 'alal kuffar. dédé bí ẹnu bí ojú owó yẹn ojú obi tí ejò ti san yẹn wá gbẹnu sí wa máa kí àyà yìí síbi lábẹ́. Ramahum tarahum ruk'an sujadan. tó kí láti Muhammadu Rasulullah. Muhammadu Rasulullahi. ẹni tákèké bá san dédé bí tí àkèké ti san yẹn wá gbẹnu síbẹ̀ kó wá máa ké sí pé Muhammadu Rasulullah. Walladina ma'ahum ashidda'un 'alal kuffar. àti ibi tó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ramahum bainahum tarahum ruk'an sujadan. tó bá já sí pé ẹni tí ó ké sí ojú ibi tẹ́jọ́ ti san nìyí tí ó bá mọ̀ káníwọ̀ tẹ́jọ́ san tó o bá mọ̀ àyàn wà níbò lẹ́nu rẹ̀ ṣe débi tí ejò ti san yìí pé bó ni ó ṣe rẹnu gbé débẹ̀ kò di dandan kó o tó rẹnu gbé débẹ̀ ọwọ́ rẹ wá fi síbi ẹnu báyìí wá ké síbẹ̀ pé Muhammadu Rasulullah bẹ́ẹ̀ láti bẹ̀. Muhammadu Rasulullahi. ọ àfọwọ́ sẹ́nu báyìí ọ máa ké. Walladina ma'ahum ashidda'un 'alal kuffar. Ramahum bainahum tarahum ruk'an sujadan. ọ máa ké sọ́wọ́ rẹ báyìí. Yabtaguna fadlan minallahi wa ridwana. tọ́ba ti wá ké sọ́wọ́ rẹ tán dédé ibi tí màá ké sọ́wọ́. dédé ibi tí ejò ti sẹ́yìn yẹn ọ wà fọwọ́ ra bẹ̀. àbí ibi tí àkekè ti sọ yẹn ọ wà fọwọ́ rẹ̀ ra bẹ̀. Dhalika masaluhum fi Tawrat. tó bá jásí pé èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ló ti mọ àyà yìí. wa masaluhum fil Injil. ejò ti sẹ́yìn yóò gbẹnu síbẹ̀ yóò máa ké síbẹ̀. akhraja satiyahu pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run tó bá kí àyà yìí láti Muhammadu Rasulullah. fastaglasa kéde bí ìparí pé magfirata wàájìrán azima. tó bá ti lè kéde bẹ̀ tán pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àtàṣẹ Ọlọ́run èrò òjò náà jáde pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àtàṣẹ Ọlọ́run eré owó àkekè yẹn yóò jáde. yujibu zora aliyagusa bi imolokofa. àwọn àjọyọ̀ nǹkan bẹnu Kùránì. wàdàlláhu ladina amanu amilu salihatin. àwa la wádìí ẹ̀ dáadáa. minhum magfiratan wàdìrán azima. gbogbo ayé kọ̀ọ̀kan náà Al-Qur'ani Karim ló níṣẹ́ rẹ̀ tí ń ṣe àwa láàmọ́ṣẹ́. Muhammadu Rasulullahi. gbogbo sùúrà kọ̀ọ̀kan tó wà ní Al-Qur'ani Karim ló níṣẹ́ rẹ̀ tí ń ṣe àwa láàmọ́ wúlò rẹ̀. alladina ma'ahum
أشهدهم على الكفار. gbogbo ayé kọ̀ọ̀kan tó wà náà Al-Qur'an Karim ló ní tá a fi ń dájú ẹ̀kọ́ àwọn làwádìí ẹ̀. وما بينهم تراهم ركعا سجدا. àwọn bàbá wa jọ̀hún gbogbo tí wọ́n mọ̀ ní táwọn èèyàn fi lọ lè ń sábà wọn àwa làwádìí ẹ̀ mọ́. يبتغون فضلا من الله gbogbo ورضوانا. àwọn àbá wa jọ̀hún gbogbo tí wọ́n ní lọ́wọ́ ní táwọn èèyàn fi ń kà dédé wọn àwa làwà mọ́. سيماهم في وجوههم من أثر Suratu 40 chapter 48 òun ni àyà náà ذلك wà. مثلهم في التوراة Chapter 48, ومثلهم في 40. الإنجيل. àyà táwa akéwì yìí ó wà ń bi àyà 29. كزارع أخرج سقيه àyà yìí náà lọ parí súrà náà. فاستغلظ فاستوى على àjẹpẹ́ سوقه. nísìnyí báyìí lọ́wọ́ tá a wà báyìí nítorí yẹ tí ń jẹ́ gbogbo mùsùlùmí ni pé àyà yìí ó yẹ ká lọ wá sórí kódà bí tambolo bá ta ẹ́ dédé ibi tí tambolo yẹn ti ta ẹ́ wá gbé ẹnu rẹ̀ síbẹ̀ wá ké síbẹ̀ láti Muhammadu Rasulullah. محمد رسول الله. náà àwọn àmọ̀ kí báwọn náà. والذين معه أشهداء pẹ̀lú على ọ̀dọ́ ọlọ́run tó bá ti kí الكفار àyà yìí sí bí ojú ibi tí tambolo ti ta ẹ́. رحماء بينهم تراهم ركعا سجدا. ọmọ tambolo yẹn ó sì jáde. ìwọ ìyá ìwọ bàbá ìwọ ẹ̀gbọ́n ìwọ àbúrò ẹ lọ há nǹkan yìí sórí. محمد رسول الله. ọwọ́ agbẹ́nu síbi tí ojú owó yẹn ibi tí nǹkan yẹn ti tá ọmọ ké síbẹ̀. والذين معه أشهداء pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run tó bá bẹ̀rẹ̀ ayé ara láti Muhammadu Rasulullah walladhina ma'a shidda'un tó bá wá kéde bí màtí àtàwọn àjì àlàsímọ̀ tó bá ti lè kiri bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run owó tí ń bẹ lára ẹni yẹn owó náà jáde. يبتغون فضلا من الله ورضوانا. ayé Al-Qur'an Karim ó ṣiṣẹ́ ju ta bá ifọ̀gbọ́lọgbọ́ngbọ́ lọ. سيماهم في وجوههم من أثر السجود. ayé Al-Qur'an Karim ó ṣiṣẹ́ ju ta bá ifọ̀gbàlọgbàngbà lọ. ذلك مثلهم في التوراة ayé Al-Qur'an Karim ó ṣiṣẹ́ ju pé ń ta òkò tá a bá sọ mọ́pọ̀lọpọ̀ ń sọ mọ́ ni lọ. بالإنجيل. àmọ́ wúlò rẹ̀ ni láàfin mọ̀ pé ayé Al-Qur'an Karim ti ń jẹ́ ni ẹ̀. كزارع أخرج سقيه فأزاره. ọwọ́ pé báyà ni Ọlọ́run kọ́ ni mí ọwọ́ pé báyà ni Ọlọ́run ni mí kọ́ ni lè sáà ti ha ìdá ọ̀jẹ́ ni Ọlọ́run ìdá ọ̀jẹ́ ni Ọlọ́run tó bá ti lè mọ àyà yìí tó bá ti lè wí síbẹ̀ Ọlọ́run ní ìdìwú ní astajibla kún Ọlọ́run níbẹ̀ bá pè mí dáhùn ọ̀rọ̀ pé mo jẹ́ ni Ọlọ́run ọba kọ́ ní mọ́mẹ́ǹtì yẹn tó bá ti mọ̀ tó bá ti lè ké síbi tí owó ejò yẹn wà owó náà jáde tó bá ti lè máa àyà yìí tó ti mọ̀ kí láti Muhammadu Rasulullah walladhina ma'a ashiddaa'u 'alal kuffari tó bá ti lè mọ̀ tó ké débi mọ̀kífìrà táwọn àjíyàn àsímà. فاستغلظ فاستوى على سوقه. owó àkekèé yóò jáde tó bá ti lè máa àyà yìí tó rí ké débi ìparí láti Muhammadu Rasulullah débi àjíyàn àsímà tó rí ké وعد débi. الله الذين yóò jáde náà. وعملوا الصالحات. láti náà ọ̀rọ̀ ayọ̀dà lérí ìwòsàn fẹ́ni tí ejò bá san àbẹ́ni tí àkekèé bá ta àbẹ́ni tí tabolo bá ta ayé àtẹ́kẹ́ náà ni ayé ẹ̀yẹ ọ̀kan náà ni ńbẹ́nu Al-Qur'an Karim nínú Suratu 40 chapter 48 verse 29 iná láyà náà wà ṣe rí i pé Kùránì ìwòsàn ló jẹ́ fáwọn tá a bá mọ̀ wúlò rẹ̀ ìwòsàn ló jẹ́ fáwọn tá a bá gba Kùránì gbọ́ ìwòsàn ló jẹ́ fáwọn tá a bá mọ̀ ọ́ ké ìwòsàn ló jẹ́ fáwọn tá a bá gbà pọ̀ lọ́run kí ló dé ejò sànyàn ẹ wá ń sáré kí tẹ́ ti ń sáré kí tẹ́ ti ń wá ń tẹ́lò fún kí ibẹ̀ náà ló kú sí. منهم مغفرة وأجرا عظيما. kí ló dé àkekèé sànyàn tẹ́ ti lẹ́ ń wọ́wọ́ sàn kí tẹ́lò fún ibẹ̀ náà ló kú sí. منهم مغفرة وأجرا عظيما. ìwòsàn nínú Al-Qur'an Karim
gbogbo àtàbàmọ̀ kùránì kí ẹja lọ sí súwẹ́tù 40 وعد الله الذين ẹja lọ ha sórí àwọn àtàbàmọ̀ kùránì kí látò nílọ káà náà wá káwọ́ bá ṣe mọ kùránì ké káwọ́ bá ṣe mọ kùránì ké tàbá mọ̀ kí ká lọ háyà náà ká máa wá lò ká máa lo háyà náà kò sẹ́ni tí ò lè ṣiṣẹ́ fún kò sẹ́ni tí ò lè lò ó wọ́n tọ́ yẹ pé ìwọlejò bá sán ké sọ́wọ́ rẹ tó bá ké tán wá fi ra bi tí dédé bí ojú téjò ti sàn yẹn kálákèké ló bá san ké sọ́wọ́ rẹ tó bá ti ké tán wá fi ra dédé bí tí akéké ti sàn yẹn káńtàbóló ló bá ta ẹ́ ké sọ́wọ́ rẹ wá fi ra ojú bí tí tàbóló ti ta yẹn nígbà tẹnu rẹ ò bá lè débẹ̀ àmọ́ tẹnu rẹ bá débẹ̀ kò sí tó burú bẹ̀ gbẹnu rẹ síbẹ̀ kó ké síbẹ̀ ká ní wọ èèyàn náà lẹ́nìkan bá wà lẹ́gbẹ̀ẹ́ téjò san gbẹnu síbẹ̀ ké síbẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ewé òjò náà jáde Ọlọ́run ọba kójọ́ ṣàǹfààní fún wa nínú tọ́lọ́run fi mọ̀ wá àbí ká nínú tá a mọ̀ bá ṣe bàbá la mọ̀ náà ló fi mọ̀ wá kọ̀ sẹ́yìn Ọlọ́run làánà tún fi ní kọ́ ṣàǹfààní fún aráyé yìí Ọlọ́run ọba kójọ́ wúlò fún wa ó bá gbé tí ọ̀tún wa wọlé kó má gba tòsí jáde kó wọ́n láì ní síwọ́ Ọlọ́run ọkọ̀ wá sàlékún orí fára náà kó wọ́n láì jẹ́ kan oṣù ẹ̀ ṣùgbọ́n àwọn bí káàbí sáti àmọ́ ya sí fún wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.